Mashallah mọ́tìyá Ramadan oṣù àpọ́nlé tún ṣe bẹ́ẹ̀ ó tún ré kọjá wẹ́rẹ́ nílá oṣù tí gbogbo ayé ń pọ́n lé. A kú oríire gbogbo ẹni tó ríṣẹ́ ńlá dá ṣe. Ká tó tún rírú oṣù àpọ́nlé bí irú èyí ó tún dàmọ́dún méjì oṣù ògbókè hàn. Ọlọ́run ọba mọ́pẹ́ wá o. Ọ̀pọ̀ èèyàn lájọ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí bọ́lọ́ ń fẹ́ àwọn ògbà mẹ́wàá àkọ́kọ́ tán. Àwọn ti wọ káàlẹ̀ lọ, rẹ́rẹ́ ti rún, ẹlẹ́rú ti mẹ́rú lọ. Ta lè yàn tó tó yín pè lẹ́jọ́ ọba tí so ń gbogbo pẹ̀lú wàrà. Àwa ò fi yọ̀ wọ́n o, dídá tó dá wa sí làwa ń dúpẹ́ fún o. Amọ́pẹ́ wá amúyìn wá agbọ́lá fún ọlá àfin rẹ nílá nínú ọlá agbára tó ju gbogbo ipá lọ. Ọba jídára tó mára dá ọba alára tó lára. Asámú parí ààwẹ̀ kẹrù sọ́kọ̀ onílé yá. Orí ọpẹ́ orin ìdùnnú làwọn ẹ̀dá ń dá láyé. Àwọn ẹ̀dá ń dunnú láyé àwọn màláíkà ń kẹ́dùn nítorí tiwa lálákejì. Ààwẹ̀ tán inú màláíkà kankan ò dùn mọ́ pọ́mọ aráyé tún padà sínú àjàgà èṣù. Ọlámilékan Ìṣọ̀lá ààwẹ̀ tán ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tádání yóò fi di àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé já. Ojú ti dá o ọ̀nà tí kò wọ́ gbàgbára ẹ̀lẹ́ lókù kí kò wá ó sán. A kì í gbààwẹ̀ tán ká tún padà sídìí ọtí àmupari ìdàrìdà ní pópó. Ààwẹ̀ yọ sọnù lára ẹlẹ́ẹ̀kẹ́ àyọnusọ. Ààwẹ̀ ṣòfò lára ẹlẹ́ẹ̀kẹ́ òfófó. Gbàwẹ̀ tó bá tó gbalé tẹ́tẹ́ lọ ààwẹ̀ tẹ̀rì. Ààwẹ̀ ò pé mọ́ fẹ́ni tó gbààwẹ̀ tán tó tún lanu ẹ̀tẹ́pè tó bọ́. Àtijọ́ fosù yìí túbá ẹ jẹ́ kájọ máa tẹ̀lé òfin Olúwa ni. Ọkọ tó gbààwẹ̀ tán tó bá tún sí ọwọ́ lu aya ara lásán ló gbélugi kò láàwẹ̀. Ọlámilékan Ìṣọ̀lá mo kí gbogbo wa kú ọdún o. Àṣèyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ̀dẹ̀ gbogbo wa. Gbogbo ọdún tó bá dé kó mọ̀ yabo fún gbogbo wa ní. Kájọ fi gbogbo ọdún fa ìkúdẹ́gbẹ̀rà Ìṣọ̀lá kólúwa ó dọ́mọ sí kólúwa ó dáya sí kọ́kọ́ ó mọ̀ wà ní dùbúlẹ̀ àìsàn. Àbọ̀ mi rè.